Ẹ̀yin tèmi lénìí a máa kọ́ yín bí a ṣe ń ṣe cake tí ó máa fẹ́lẹ́, tí ó máa dùn jẹ. Tẹ́ bá fi sẹ́nu báyìí, ṣe ló kàn máa yọ sórí ahọ́n yín. Ẹ̀yin náà mọ bó ṣe ń lọ now. Ẹ rí inú cake bó ṣe fẹ́lẹ́ gan. Ẹ̀yin náà ẹ wò. Ó yá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ bí a ṣe máa ṣe àti èròjà tí a máa nílò. Ẹ máa wá flour bí kọ́ọ̀pù kan àti ààbọ̀. Ẹ máa wá fi baking powder yín sí. Ṣíbí kan péré ni o. Ẹ máa fi baking soda yín sí. Ààbọ̀ ṣíbí. Ẹ máa fi iyọ̀ sí. Kọ́tà ṣíbí. Ìlàrin ṣíbí ni iyọ̀ yẹn, ẹ má gbàgbé o. Ẹ wá ro gbogbo ẹ̀ pọ̀. Ẹ gbọ́ nǹkan tí ẹ̀ ń dà yìí, nǹkan gbígbẹ ni. Ẹ ro gbogbo ẹ̀ pọ̀ kẹ́ ẹ ro dáadáa. Lẹ́yìn eléyìí, ṣe rí bọ́tà yín kó má pọ̀ jù rárá, 125 grams péré òní kẹ́ lò. Kẹ́ wá mú ṣúgà kọ́ọ̀pù kan kẹ́ ẹ dà sí. Gbogbo akọ́lá ní whisk báyìí nílé tẹ́ fi máa rò pọ̀. Ẹ mú ọmọrogùn yín kẹ́ ẹ fi rò. Ẹ máa rò débi wípé ṣúgà àti bọ́tà yín á ti wá papọ̀. Lẹ́yìn eléyìí, ẹ fi ẹyin méjì tí ó tóbi sí. Kẹ́ tún máa rò pọ̀. Kẹ́ rò dáadáa o. Ẹ máa rò débi wípé ó máa fẹ́lẹ́ gan. Tó bá ti ń fẹ́lẹ́ báyìí, ẹ máa rí pé ojú ẹ̀ ó máa yàtọ̀ sí ni. Tẹ́ bá ti rò dáadáa, ẹ tún wá fi ẹyin kan sí. Tẹ́ bá ti fi ẹyin kan sí, ẹ tún rò. Ẹ bá rí pé ojú ẹ̀ ó ti yàtọ̀ sí ìgbà tí a bẹ̀rẹ̀ sí rò. Láti yellow ó ti ń di pé ó ti ń jọ buttery, ó tún funfun. Ṣé rí eléyìí báyìí ó ti dàbí nǹkan tí ó smooth. Ẹ wá lè fi vanilla yín sí. Bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ vanilla, ẹ lè fi flavour míì sí. Ẹ tún rò eléyìí. Ẹ rò dáadáa. Ẹ má gbàgbé pé kéèkì tí ó fẹ́lẹ́ ni a fẹ́ ṣe. Ẹ rántí àwọn èròjà gbígbẹ tí a rò pọ̀ lákọ̀ọ́kọ́. Flour, gbogbo baking powder, ó yẹ wá dà sí báyìí. Ẹ dà sí bọ́tà yín tí ẹ ti pò pọ̀ pẹ̀lú ṣúgà. Díẹ̀díẹ̀ rọra máa rò. Mo sọ fún wa pé gbogbo akọ́lá ní whisk nílé. Ẹ lè lo ọmọrogùn fi ṣe. Ẹ wá mú milk kẹ́ ẹ fi díẹ̀ sí. Kẹ́ ẹ tún máa rò. Kẹ́ ẹ máa rò. Ẹ tún fi milk díẹ̀ tó kù sí. Kí ẹ máa rò lọ. Ẹ bá ti rò powder, eléyìí tí ó kù léléyìí tí ẹ lò kù lẹ́ẹ̀kan, ẹ tún lò sí. Ẹ má lọ fi powder tẹ́ ẹ ti fi nǹkan kan sí kẹ́ ẹ tún dà sí o. Eléyìí tí a lò kù, òun náà ni kẹ́ wá máa rò pọ̀. Ṣé rí pé àwa gan a ti mú bí spatula, òun náà ni wọ́n fi ń rọra ń rò báyìí. Àti rò. Ẹ wá mú páànì yín tó bá jẹ́ cupcake ni. Ẹ fẹ́ fi ṣe àbí kéèkì oríṣiríṣi bíi circle cake, triangle, eléyìí tó bá ti wù yín. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ bake kéèkì yín ni kẹ́ wá rọra máa bù díẹ̀díẹ̀ sí. Ẹ dẹ̀ má gbàgbé pé gbogbo ọwọ́ kọ́ ló dọ́gba. Tẹ́ ẹ bá ní irú nǹkan báyìí, ẹ mú pọ́ọ̀tì yín kí ẹ da yẹ̀pẹ̀ sí sàlẹ̀. Kí yẹ̀pẹ̀ yẹn gbóná. Kẹ́ wá mú pan yín tẹ́ ti da kéèkì yín sí. Kẹ́ ẹ gbélé, ó máa jiná. Ṣé rí kéèkì bó ṣe rí lójú, bẹ́ẹ̀ ni kéèkì yín ó ṣe rí. Tẹ́ bá wò ó ní bá ṣe ń sọ̀rọ̀, à ń sọ pé flour kọ́ọ̀pù kan àtàbọ̀ o, teaspoon baking powder o. Ó ní iye kéèkì tí ó lè ṣe. Fún nǹkan tí a fi hàn yín báyìí, ó lè ṣe 18 cupcakes. Ẹ̀yin tèmi, màá rí yín ná. Ó dàbọ̀.